ìyàwó ilé mi gangan ọmọ ẹ̀ tó gbé síbì kan ní mo jọ bá àwọn méjèèjì náà jọ ní ìbáṣepọ̀ láàrin ara wọn ẹjọ́ tó bá wá jẹ́ ìlọkùnrin ṣe lè gbárù ẹ̀ ìyàwó mi gangan tí mò ń fẹ́ ni mo bóun àtọmọ ẹ ọkùnrin náà jọ ń lájọṣepọ̀ ọmọ bíbí inú ẹ̀ lásìkò mo ká wọn mọ́ báyìí. ẹ ká wọn mọ́. wọ́n ní fọ́n pẹ̀lú ra mo ti ń ṣọ́ wọn ti pẹ́. ọmọ bíbí last born náà. àtìyá. mo ilẹ̀ tí màá wọ̀ sùn mo fi búra mo fọgọ́ta alukuran àti báíbù tí gbogbo àgbáyé ń sìn mo fi búra. ọmọ àtìyá. ọlọ́run lórí mọ́tò mi jọ yẹn mo fẹ́ lọ sọ́dọ̀ ndé ẹ̀mí ìfẹ́ Friday ni àdúgbò mi ti máa ń kírun jímọ̀ ó ti yé ẹ̀mí ọlọ́run kàn sọ fún mi ni pé mo lò ń lọ dìde rìn mo brush kò brush lọ́wọ́ ṣọ́ ẹ̀ lọ ṣe lórí àwọn ọ̀rẹ́ ẹ̀ ládùúgbò mo fẹ́ fi nǹkan wọn balókè so ó dẹ̀ ń fọṣọ ọgbọ̀n ẹ̀ ó kú nígbà COVID-19 January on the 1 lọ́mọ yẹn kú ọkùnrin yẹn náà ti di géńdé gan so àlejò ń sọ̀rọ̀ bí tó ti ń fọṣọ ọmọ ẹ̀ tó ṣaláìsí ẹ̀ wọ́n kọ̀ rí pé èèyàn pè wọlé pé mo ti ń bọ̀ ọ̀kẹ́ mi dẹ̀ ti ń dẹ wọ́n ó dẹ̀ àbẹ́ ọ̀rọ̀ surveillance ni surveillance wà láàrin wọn bẹ́ẹ̀ nímọ̀ àwọn wẹ́ni tó fẹ́ mú wọn ti rí wọn ní fún lára so musa àṣọ Ọlọ́run wa ní kì í ṣe bàbá òun wà mọ̀ ọkọ̀ cross títì ní gbàgbálẹ̀ ọ̀rẹ́ mi kan lọ yẹn wá ní àwa bẹ̀rẹ̀ ariwo lọ́sàn láì ṣe weekend kí ló ṣẹlẹ̀ mí ní ọkọ̀ mi kò fẹ́ kí wọ́n á kẹ́ ẹ̀ kọ̀ọ̀kan wá kí lè fẹ́ mu ọba rẹ̀ tó fún màmú ọkọ̀ mo ti high ó fún mi traffic ní òun náà gbà kó méjì sí wa pàtó yàrá mi Ọlọ́run dìde bẹ́ẹ̀ mi ṣe wá bọ́ táwọn wájú ilé báyìí lẹ́gbẹ̀ẹ́ títì ọkọ̀ níbọ̀ báyìí tó bọ́lẹ̀ lórí ọ̀kadà ó wọ jíìn pẹ̀lú top ó wọlé ọmọ tí mo lọ́mọ yìí kéré ọmọ 4 years nígbà yẹn tí mo ní ọmọ yẹn ọmọ yẹn sì sùn lọ́wọ́ pàtó yà wọ́n jí ọmọ yẹn wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n wá dúlẹ̀ nínú yàrá tiẹ̀ ni èmi wà bá ó fèsì ara wọn wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ sọ mò ń gbóhùn nígbà tó yára mi gbóhùn mo kàn gbọ́ tọ́ lọ́mọ yẹn bọ́ta ni crowd tó lóun ti believe pé ọ̀dọ̀ bí gàbá sí mo lọ mo máa pẹ́ tí n bá ti lọ àjọ máa ṣeré ṣeré lórí ìdálẹ́ ni màá tó wálé so at the end of the day wọ́n wá dúró ó wá lọ́mọ yẹn jáde ọmọ yẹn dẹ̀kẹ́ ni wọ́n wá wọ́ sọmọ yẹn pé kó wá wọn ni kò lọ́nu yàrá mi ó yẹ bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí ó sùn lọ ráúráú ni wọ́n á dó pé àwọn abìjà ni àwọn kówó fún wọn lọ jalè ní o wọ́n dẹ̀ tó step bọ̀ ẹ̀kan wà mufti ẹ̀kan wọ uniform bá ń bọ̀ bá mi tó yẹ pé èkó ti wá mo ti gbẹ́rù mi dání àǹfààní nígbà yẹn ó ti à ń ṣàyè ńgbà yẹn bàtà wọn ti lọ tọ́ ọmọ kan bọ́ sẹ́yìn ó lọ ẹ̀mú tábìlì sí fàájì mi lábá gun step ní wọ́n ní ẹjọ́ àwọn tíátà tó wà ń bè dá tó ń tíátà ní mo ní bẹ́ẹ̀ ni gbàgbọ́n kí mi lẹ́bọ́ lẹ́rù tó tíátà ní mo ní bẹ́ẹ̀ ni bá dẹ̀ wọ́n fẹ́ mi station bò wọ́n ní ìsẹ̀kẹ̀ ẹ̀mí ọmọ tó ń pè bẹ́ẹ̀ o ìkúlẹ̀ àti wá ṣe dé pẹ̀lú àbíjẹ́ gúrùpù yìnyẹn náà là ń sọ bá tẹ̀lé wọn àṣà àbọ̀ èméjì yẹn wà lẹ́yìn píkọ̀bù wọn jẹ́ kí n rí wọn wọ́n gbé mi dé station ni wọ́n gbé mi dé station gbé mi dé station báyìí wọ́n ṣe mú mi wọ inú station bá jù mí sí sẹ́ẹ̀lì àwọn ọmọ méjì olórí burúkú yẹn àṣé wọ́n ti kó wọn so bàtà dé station tọ́yìn lọ gba statement lẹ́nu èmi wọ́n ti withdraw wọn sínú sẹ́ẹ̀lì padà toró sọ pé àwọn abìjà ni àwọn kówó fún wọn lọ jalè ní o bàbá kan dé oúnjẹ àrùn tó orúkọ ẹ̀ ló bá gbẹ́sẹ̀ lé tébù ó ní do you know mi ní mi ò gbóyìnbó ló bá ní àmì sharpshooter àmì àtìkíní kan pàǹtí in Lagos wọ́n ṣe post mi wá ní irú ẹ̀yin tẹ máa ń bọ́ lọ́kàn mi ní dárúkọ ẹ̀ ráyé mọ̀ọ́gàn ó dẹ̀ bí mọ́lẹ̀ eléré orí ìtàgé náà lágbára Ọlọ́run àjọ lọ́ọ̀bì kan nígbà tó ń ní difficulties tóun náà lórúkọ èmi náà ò tí ì lórúkọ àṣẹ wa débẹ̀ wọ́n á sọ kí nìyẹn fún wa pé báyìí lámáṣe èmi ti wá mọ graffiti tó wà ní ìdí kìíní yẹn torí mi wá láti lé àwọn tó yíwọ́ padà oògùn owó ni oògùn kìkì ni owó á dé owó á pọ̀ òun wá sọ fún wọn pé òun kọ̀ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ kọ́ ṣe fóun òun wá ṣe kìíní yẹn fún so ìgbà tó ń ṣe kìíní yẹn fún ó wá sọ fún babaláwo yẹn pé ọ̀rẹ́ ẹ̀ tọ́jú wá ìṣe bẹ́ẹ̀ tó fẹ́ ṣe ni pé kí ló tóun ò ṣe ó wá lọ ní òun ò ṣe ni o kọ̀ọ̀kan gbà wò pé tákàkù ṣe báyìí kékeré yẹn tún lè bóun sí jẹ́ apá ilé
tá bá ti pa àkógbò nǹkan náà àyọjú àyọgbá àyàwó àtúnfi ṣe àjòwò lọ́tọ̀ yàtọ̀ sí tòkìkí.